dáàdì mi o. Why daddy? I don't want to go theater. Ah, do it all down. Oh, why chance? Solo se mo se fún yẹn ni. Bọ́lọ̀ se mo kó ní parí lára. Lérò rẹ̀ ní dáàbò. Ọ̀lẹ́rò ní dáàbò. Ó ní dáàbò. Ìmúdọ̀ rẹ̀ ní tìlà mọ́tẹ́. Ah, daddy sọ. Ó ní gbogbo ẹ̀yin olóṣèlú bàbá. Ó ti bẹ bàbá Tinubu ti pẹ́ òun. Yorùbá wuyì. Èyí dára. Ibi kí wọ́n ti bẹ bàbá Tinubu yẹn ti fẹ́ bàbá. Ọmọ yín náà ni. Ọmọ yín ni gbogbo ẹ̀ sílẹ̀ bàbá. Kódà mo ṣàdéhùn kó tẹ bá fẹ́. Mo ní tí wọ́n bá ti yọ̀ ọ̀dọ̀ àwọn pé máa support 20. Ọlọ́run. Ìjọba yìí àwọn akó wà lápá. Àwọn ló jà àwọn tiẹ̀ lọ. Tí mo lè wálé kága ní sápá pa báyìí. Èmi agájọ gbọdọ̀ lọ́dún kàtí ìdíje. Gbàdágà yìí ní ìlara. Ọgbọdọ̀ níbo gbogbo àwọn ọkọ̀ mi tó ti kẹ́mú sínú ilé yìí. Ọkọ̀ mi ti wá lọ́kọ̀ gbọdọ̀ lóṣù mẹ́fà. Nínú tí mo lọ ra àwọn mọ́tò yẹn Dubai tó túmọ̀ ra Prado yẹn 2020 mo ra Prado yẹn àti bọ́ọ̀sì tó tó yẹn. GLE tí wọ́n gbére sí yẹn bẹ́ẹ̀ sí yẹn ní 2019 mo ra 2018 mo dẹ̀. Change octography mi yẹn mo ra ní 2017 mo ra 2017 mo dẹ̀. Inú ilé odò àti mẹ́rin mo gbé wa. Ọlọ́run máa ń gbọ́. Mercedes yẹn abẹ́ Lexus yẹn tó tó yẹn ó sì sẹ́ni 200 kìlómítà. Tuntun brand new one tó dàbí lára ẹ̀ ni mo já. Ṣé wàá mọ̀ pé inú orin lórí wà sá? Ṣé mọ̀ pé orúkọ yín náà yìí ló padà fi dìde? Ọlọ́run ṣe yìí nìyẹn. Orúkọ pé bàbá gbé strọ́ọ̀bù tó lọ́wọ́ mo ṣe yẹn. Àwọn aláṣẹ ìjà yẹn lọ́lọ́run dẹ̀ ló fẹ́ mi tí mo fi ń kọ́ lẹ́yìn gbogbo àwọn yẹn. Bódà iṣẹ́ mi wà ní ẹgbẹ́ torí wọn. Bí ọ̀rọ̀ tí mo lọ ẹ mo padà sí ẹgbẹ́ yẹn mo dalẹ̀ ọ̀gá ìyà. Bí mo wọnú wọlé màdá tó wà lára ìjà mẹ́. So tí bá ti kọ́kọ́ wọ bìgẹ́ náà á ní ọmọ Sunday wọ ọmọ lára ìjà yẹn ni. Nígbà tí a kú bàbá mi mẹ́. Ẹni lọ ló bọ̀ ẹni lọ ló bọ̀ ọmọ bá ní o ọjọ́ jagun bí ẹrú akọni ni o. Ẹni lọ ló bọ̀ ẹni lọ ló bọ̀ ẹni lọ ló bọ̀ ọmọ bá ní o ọjọ́ jagun bí ẹrú akọni ni o. Sunday Igboho ọmọ alẹ́ ẹ̀ mọ́. Ìyàwó wọn ọmọ ìbò ṣe máa ń lọ fún ìgbà so bó dẹ̀ fẹ́ máa ṣe bẹ́ẹ̀ lọ ó lè báyìí sùn ṣé mo láìtì àná ọ̀rẹ́ torí ọ̀rẹ́ tí àwọn fàmílì ò ní fi oṣù yẹn lẹ̀ gbogbo ògbà ọ̀sẹ̀ tó rẹ̀ tí ọmọ pípọ̀ tábánà ń tẹ̀lé àdá ń tẹ̀lé àkọ́dẹ́ ìyọ̀ lọ́lọ́run dáwọ́ náà and at the same time you are high priest ó lè tẹ̀ mí lọ́rùn you understand àwọn kò dẹ̀ high priest o àtìgbà tí mo sì ní ṣe bá mi kò sí sí ìyàwó tó ṣe pè fún mi ọmọ ń ṣàdúrà ní bí wọ́n ti di July ní ìgbà rẹ̀ nígbà náà wà á dúpẹ́ òní ọ̀pọ̀lọpọ̀ ìyàwó àdúgbò jẹ́ lọ sí pẹ́ẹ́tì kan ó ní Ọlọ́run ló ní kí wọ́n ṣe kìíní ẹ̀ pé tẹ́lẹ̀ kò kọ́kọ́ fẹ́ gbà kan máa ṣe ó ní Ọlọ́run ló ní kí wọ́n ṣe ẹja kó àìsàdúrà in fact ó tún wà rò pé lẹ́kì ni ire wà. lẹ́kì yẹ Abẹ́òkúta mẹ́ mo bára mi pamọ́ sí mo ti yin jáde. Kò séwé àtẹ̀gbò lẹ́kì. Dáàdì kò séwé àtẹ̀gbò ní lẹ́kì. Kò sépo ọ̀gbọ̀n lẹ́kì. Ilé tó yẹ ṣe. Ọmọ ayọ̀ ní láwùjọ lórí ààrẹ òtí ilẹ̀ ó máa jójú mo lọ́lọ́ ló torí òfìfì ìṣòro lórí máyọ̀ ẹ láwùjọ lórí ààrẹ títí ilẹ̀ ó máa jórí ọ̀rọ̀fà náà wálíà àgbéga alálámọ́ ń béèrè lọ́wọ́lọ́wọ́ fún Sunday Igboho àlàyé ti dé gbogbo Nàìjíríà a kú oríire aláyé ti dé o ìdíkan tí rí mọ́ọ́lẹ̀ kú oríire o ọmọ bá ṣe ìjọba ẹ pàdé wà ní 15 oṣù táwa ẹ a máa ṣe welcome back home iná alámọ́ tí rí mọ́ọ́lẹ̀ máa ní akọ́ ó ti lọ ìdílé ó ti lọ nìyẹn. Sọfà. Oṣù ọlọ́. Ó wà lójú kan náà. Aláyé rẹ̀ sì gbéra náà. Ọlọ́run ló dé àyè. Bàbá mi lọ́wọ́ lọ. Ó dé. and it seems ìjọba ń sọ̀rọ̀ dáadáa contribute sọ̀rọ̀ tí ni lẹ́dàdà Bàbá Súkà. Ńlá pàdé ńlá lẹ́yìn. Ó lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dáa ni. Má gbọ́dọ̀ sí mi. Èèyàn rẹ̀ bóyá jẹ́ nìyẹn.
ẹ máa sọ ẹ máa ní tírí tó fojú àná wò tírí tó fojú àná wò ó padà di international mọ́ wọn lọ́wọ́ àwọn tó bá wò ṣẹ́jú akàn wọ́n wà bẹ́ẹ̀ lójú kan náà wọ́n wà bẹ́ẹ̀ wọ́n wà lójú kan náà àlàyé rẹ̀ ti gbéra lọ ọlọ́run lókè lókè bàbá mi wọ́n lọ bàbá wọ́n lọ by far. Wow. Nígbà tí mo bọ́ sábẹ́ comment section nígbà tí mo post èmi àti dáàdì mi ṣẹlẹ̀ yìí fáǹsì ẹ̀yẹ yọ mo kàn dá rẹ́rìn rí pẹ̀lú oríṣiríṣi àwọn kọ́mẹ̀ntì ńláńlá èmi àti dáàdì mi yí yín lójú àbí àwọn ìyàwó ó ní social media ti doubt àlàyé ò mọ Saheed máa láyé àlàyé ò mọ Saheed ṣàkọ̀ ló yà ni Saheed ṣàkọ̀ wà lọ́ọ̀kan ni white àlàyé máa dé tí Saheed òkì ló ń bá kì í ṣe bèmí náà kì í ṣe gbogbo aláìkì kámẹ́rà kì í ṣe gbogbo aláìkì picture kì í ṣe gbogbo aláìkì fẹ́fẹ́rìtì kò ń ṣe gbogbo aláìkì kárí mi ara. My dear brother sisters ẹ bá ń tẹ̀lé yàn ẹ jẹ́ ká tẹ̀lé yàn pẹ̀lú ọkọ̀ kan ẹ jẹ́ ká tẹ̀lé yàn pẹ̀lú ọkọ̀ kan ká dẹ̀ nígbàgbọ́ sọ́lọ́run ká dẹ̀ máa ṣe dáadáa ká ṣọ̀run wa bàbá pọ́n kọjá alẹ́ náà lè dúró dàwa náà káwa náà lè ríyàn dúró tàwa náà bàbá yìí jà fún wa ni wọ́n jà fún wa ni wọ́n jẹ̀bi wa wọ́n wò pé ká má kú mọ́ wọ́n dẹ̀ mi lè parọ́ ẹni tó lọ́n bá gbà fún ọlọ́run gbà fún ni ọlọ́run gbà fàlàyé gan ó kọjá àwọn màyé tí alà kékèké tọ́kàn sọ̀rọ̀ sólóyè ẹni àwọn tó yẹ pé kódà ṣé kí n má parọ́ ẹlòmíín sọ̀rọ̀ sólóyè kò tó bàtà ẹsẹ̀ olóyè bàtà ni mo sọ̀rọ̀ bàtà but endorsement ló ṣe kókó bàbá rí mi wọ́n ṣàdúrà fún mi gbogbo yín náà lè ṣàtìrí wọn ò dẹ̀ ṣe pé inú wọn dùn ẹ jẹ́ ká máa ṣe dáadáa mo ń tú lẹ́yìn wọn mo ń tú orúkọ wọn ṣe ni mi ò bá jẹ́ torí àwọn ọmọ kan wà tó ń lọ skul ní ìkíá mi owó mi ni mo fi sponsor wọn bọ̀ gbogbo sponsoring yẹn orúkọ olóyè ni mò ń dá ẹ ṣáà pọ̀wọ́ yín náà mo ti ń gba àwọn owó yẹn bí kí n bá yín gbọ́n ṣe kí n gba géènì lórí ẹ̀ kí n ṣe gbá kí n ṣàwò mo ṣáà ọ̀zù bọ̀ a tún fún wa nínú àágùn wa náà a tún ran àwọn ọmọ aláìní lọ́wọ́ ìyẹn tá bá ti rí ẹ físíkà ni o tí ò ń ṣe pé bí òun parọ́ lórí social media o ayé kan ló wà one love so fún di eléyìí ẹ tún pàdé mi tó bá da on 15 February gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́run Igboho Osha welcome back ó máa done ó ti yé sókà ló ti máa ṣẹlẹ̀ ó máa ṣe kí ni ó máa done ó máa lọ fà ó máa loud bóyá jẹ́ nìyẹn one love. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.